August 1996. Lágogo mẹ́wàá lówùrọ̀ mo jẹun nínú ilé mi. Láṣẹ ìtàní bá wọlé tọ́ mi ò pẹ́ra sára ìlú. Mo wà ń bí wọ́n lè rí ohun tí wọ́n wá ṣe o. Àṣetánì lọ́kọ̀ọ́kọ́ sọ̀rọ̀ ò ní mo wájú ó lé ní. Pẹ̀láṣẹ Ọlọ́run ọba. Àṣàrà ìlú òwe ńkọ́. Nítorí kò láṣẹ Ọlọ́run ọba. Àṣẹ Ọlọ́run tí mo gbọ́ ò ló bá mi lẹ́rù. Mo wá fún wọn lésì pé gbogbo ohun tí mo ní. Àtèmi ti ká lára Ọlọ́run ló dá gbogbo wa. Tó bá jẹ́ pé láṣẹ Ọlọ́run ọba ni. Bí ìsinmi láì ṣètàní ṣe ohun tó fẹ́ ṣe o. Kì í tó ṣẹ́jú pẹ́ ó ti dínà bọ́lé. Iná ńlá ṣẹ̀yọ̀ ní. Ẹ kú àbọ̀ sórí ètò lónìí o. A tún ti balẹ̀ sórí ètò wa ètò yìí nìṣọ́wọ́ ń yá tòní. Ẹ kú àná, ẹ kú ìjẹta, nídìí àti máa sọ pé ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú yesterday, ẹ kú today. Bó o níṣẹ́ wà? Ẹ kú àbọ̀ sórí ètò náà. Ṣọwọ́ yẹ láti Dayo Agboola rédíò TV. Èyí tá a gbé wọlé yìí Mr. Fuji ni. Àwọn èèyàn wa ti ń wọlé, wọ́n ti ń láìkí ẹ̀. Ruth Ọláìdé Adéjùmọ̀ mo rí yín o, ẹ kú àbọ̀. Wọ́n ní Ṣọwọ́nyá lẹ́tò ètò ní Ṣọwọ́nyá yẹ́sìkẹ́. Dámi Pẹ̀tù Ọláyẹyẹ mo rẹ́yìn náà, ẹ kú àbọ̀. Sami Glory bó o ní mo kí yín. Ẹ welcome sórí ètò Ṣọwọ́nyá. Mr. Fuji rèé arákùnrin Fuji bàbá Fuji. Olóògbé Alhaji Síkírù Àyìndé Barrister. Ẹgbà ẹlò ẹjẹ ẹjọ ẹn. Iná ń jó kíkankíkan, gbogbo èéfì gbalẹ̀ kan. Mi ò mọ gbà tí mo ń kígbe wàlá àwòlá. Wàlá kú àtà ìlàdé láìlàlẹ́ ìrìnlẹ̀ àdé. Ìlàdé láìlàlẹ́ ìrìnlẹ̀ àdé. Bí mo ṣe jáde nínú iná. Sórí fáyà ní bàbá ń sọ fún wa. Ọmọ àmúṣiré Jésù pè mí Jésù gbà mí Benjamin Ben O Adégbèmbọ̀ orí yín o ẹ kú àbọ̀. Akẹ́sàn baálẹ̀ ọjà ni òun ló kọ́rí mi. Láàárín àwọn èrò gbogbo wọ́n so mọ́ mi. Wọ́n ní ẹ má jẹ́ ó kúrò láàárín wa báwo ló ṣe jáde ìjẹ́yà rẹ̀ nu. Àbí bòlàbòlà ti lé ń jó. Iná jolè kò jáde o. Bàbá ló ń tàbí user studio láti fíìmù láti the world ibẹ̀ lẹ́tí ń gbọ́ wa lẹ́tí ń wò wá. Dayo Agboola rédíò TV láwà lórí ẹ̀. Ètò Ṣọwọ́nyá ló ń lùgbòrò gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ṣéèlà. Mo ní ẹjẹ́ ìjókòó kìíní kankan ò ṣe mí. Ẹ̀yin tẹ́ ń wò wá lórí Instagram ẹ mà ṣeun. Àdúpẹ́ thank you very plenty thank you very much. Ẹ kú àbọ̀ sórí ètò. Mo ní tó bá jẹ́ tilé pẹ̀lú dúkìá ẹ jẹ́ kí wọ́n ó jó pátá Olúwa ọba ló fi fún mi. Iná lílá ìwà iná ìlà ìrájì òòna. Àti gbé pàtẹ́mì báyìí wà ìrètí sí ń bẹ. Irú ìwà wo ni wọ́n wù tó ń dùn máráyé nú? Ìwà wo ló wù táwọn èèyàn fẹ́ràn tó wò pé ẹ kó change? Panápaná tún dé òun àti sómi. Chíchí agbára mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ó ti fẹ́ jó délé àmọ́ wọn ṣe wọn tí wọ́n lè ṣe. Àmọ́ àṣẹ Ọlọ́run ti ṣe. Ẹ ṣe fún agbọ́dìde. Gbogbo yín pátá àdúgbò mi. Tàwùsá ti ìbò òun pẹ̀lú Yorùbá wa. Lọ́mọdé pẹ́ lálàgbà. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ ẹ máa nílé kánná.
ẹ máa start watch party ẹ jẹ́ káwọn èèyàn tán wà lórí pages yín kán máa rí yẹ́sìkẹ́. lọ́kùnrin lóbìnrin tó wá bá mi kẹ́dùn. lọ́mọdé pẹ́ lálàgbà ẹ ṣé mo dúpẹ́ ọjọ́. òní lọ́jọ́ Thursday ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2020 ọjọ́ Thursday 30th of January 2020 oṣù ìtún lọ ọdún ìtún lọ àrùn ti lóṣù kínní tán o kádúpẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù kí ni wọ́n ti gbé ṣe lóṣù kínní ọdún yìí kí ló ti achieve sọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n sọ lẹ́yìn ni àbọ̀rọ̀ tó jẹ́ káwọn èèyàn tẹ̀síwájú ṣáwọn kan ti jẹ àǹfààní lára rẹ lọ́dún tuntun yìí àbí ṣe ló ń ṣe fọ́wọ́ àna àwọn èèyàn ọdún 2020 yìí kí ni nǹkan tó o ti gbé ṣe kí ni òyìn la fẹ́ gbé yẹ̀wò alábàbàbàbà. bàbá wa Síkírù Àyìndé Barrister ẹ kú àgbà ẹ kú ohùn yẹ́sìkẹ́. a ò ní fi irú ẹ̀ sọ fúnra wa àṣẹ. a ò ní fi irú ẹ̀ sọ fúnra wa àṣẹ. inú ayé ò ní ijó. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. ohun rere ohun ayọ̀ ni ó jẹ́ tiwa ní ọdún yìí. lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ní gíga ní kúkúrú ní sísanra ní tínrín ní bòbòrò ní kòkòyé ní chinko àtàwọn ọmọ Nàìjíríà lápapọ̀ ire ló máa jẹ́ tiwa ẹ gbà bẹ́ẹ̀. mo ní ìlú ti yí orí ti chẹ́ǹgì ọpọ́n ètò ti sún ó ti kú òǹbí tàtijọ́ tẹ́yìn náà bá rí ohun tá a ṣe lọ́dún méjì sẹ́yìn tẹ́ ẹ bá rí ohun tá a ṣe lọ́dún tó kọjá àti tá a ṣe lọ́wọ́lọ́wọ́ ìyàtọ̀ ti dé bá ìyàtọ̀ wo ló fẹ́ kó dé sáyé rẹ lọ́dún 2020. tó bá jẹ́ ló ti tọ̀ ni mò ń ṣe ẹ́ o tí mi ò bá lérò búburú sọmọlá kejì. wàlá pátá ó ṣe Peter Andrew mo rí yín o ẹ kọ́ àbọ̀ Sunday Olúwalẹ́yẹ mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ Ọ̀túnba Gbẹ́ngà Peters bó o ní ẹ kú àbọ̀ mo rí yín àwa kan mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ Jamiu Ọ̀rẹ́dípẹ̀ ṣáàfíà lẹ́wà mo rí yín o Lucas Ọ̀ṣútúyì mo rí yín ẹ kú àbọ̀ Sunday Olúwalẹ́yẹ Awinade mo rí ògbó yín ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀ gbogbo mùsùlùmí ayé. ẹ̀yin tẹ́ wà lórí Instagram ń wò lórúkọ yín dáadáa ni ẹ má bínú o orí wíní ojú ń dojú àgbà mo kí Akínrógundé ẹ kú àbọ̀ àkàsí yìí wọ́n ní hello long time sir how are you sir thank God for that o ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín Akínrógundé welcome to my show.
Chris Adeniyi mo lẹ́yìn náà o Chris Adeniyi ẹ̀kú àbọ̀ ìbàdàn ti di tí lẹ́yìn Chris yẹn kó di Christ wọn rò pé Christopher ni ó ní tí lẹ́yìn náà FBC kó di Christ Adeniyi Chris Adeniyi mo kí yín ẹ̀kú àbọ̀ sórí ètò. àtòrí kò ṣe mọ́ ọlọ́ba ọlọ́run àtòrí kò ṣe mọ́ ọlọ́ba ọlọ́run torí gbogbo wa pátápátá lẹ́rù ẹ̀. ẹ wò ó lónìí mo fẹ́ mú ọ̀rọ̀ kékeré méjì kan wá kékeré méjì ni very very small mo fẹ́ kájọ yẹ̀ wò kájọ yẹ̀ wò kájọ yẹ̀ wò kájọ tẹ̀sí ẹ̀ ká tẹ̀sí láìsí ẹ̀ ọ̀rọ̀ kékeré méjì ni mo fẹ́ ká yẹ̀ wò kájọ dá sí i kódà ẹ lè pè wá wọlé sórí ètò nọ́mbà tẹ́ pè wá sí lórí ètò náà lélẹ́yìí o tó bá kan ká ẹ pè wá wọlé ojú òpó wà ń ṣíṣí ẹ pè wá síbẹ̀ nọ́mbà tẹ́ pè wá sí náà nù ọ̀rọ̀ yìí tán bá lọ kọ mí lóminú àtomi òde it's coming lóminú and omi òde ó kọ mí lóminú àtomi òde mo wá ní ó yẹ ká gbé bẹ́yìn èèyàn kẹ́ ẹ bá a wò ó kẹ́ ẹ bá a gbọ́ kẹ́ ẹ dá sí i tó bá ṣe é dá sí i. mo kí yín o ẹ kú àbọ̀ ẹ̀yin tẹ́ ń wọlé tí orúkọ yín ẹ má má bínú náà o bẹ́ẹ̀ bá ṣe ń wọlé kọ̀ọ̀kan wọ́n máa lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣeun. Fújì náà lẹ̀ ń gbọ́ o bàbá wa olóògbé Alhaji olóyè Síkírù Àyìndé Barrister Mr. Fújì àwọn náà ń tù yẹn fún wa náà ń tù fún wa yẹ́sẹ̀. kò sọ fún bàbá lóòkè kòun ò fẹ́ ru ẹ̀ mọ́ ọba rẹ̀ gbogbo aráàlú sá fún o torí pé wọ́n rò pé kò ní gbé yè tẹ̀bí tọ̀rẹ̀ túká lórí ẹ̀ o gbogbo wáyà ni wọ́n ọmọ tó yẹ kó mọ́ ní lára o lọ́jọ́ àdánwò gbogbo wọn ni wọ́n fẹ́rẹ́ gé o wọ́n rò pé kò ní ilé yè bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ àmúdù nílá yìí kò sọ fún bàbá lóòkè kò wò fẹ́rù ẹ̀ máa darí níbi tààrẹ yìí bọ́dé o kòkòrò oríṣiríṣi ara ẹ̀ náà fi ṣe ibùgbé wọn. ẹ̀ ń gbọ́tàn yẹn Jamiu Ọ̀rẹ́dípẹ̀ mo rí yín o ẹ kú àbọ̀.
Mr. Fuji náà ni àwọn eléyìí ti kọrin wọ́n ti kọrin bẹ́yìn náà ṣe ń gbọ́ ẹ̀yìn náà rí wọ́n ti kọrin wọ́n ti kọrin ó yàtọ̀ sí kèrè ní ó kú òní kékeré ó kò bíntín Adéjọkàn Babátúndé mo rí yín o ẹ kú àbọ̀. Like I was saying, gẹ́gẹ́ bí mo yẹ ń sọ mo ní ohun tí mo fẹ́ mú wá lónìí ohun kékeré méjì ni. Àkọ́kọ́ ń bẹ̀ ọkùnrin kan aya fọ́tò kan ó lọ sí orílẹ̀-èdè kan ní Áfíríkà ó lè ya fọ́tò kan ń bọ̀ Tósìn Oyètúnjí mo rí yín o ìyá ní Ísírẹ́lì mo rí yín o ẹ kú àbọ̀ ọlọ́jọ́ bí mo kí yín ẹ kú àbọ̀ ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún gbòó ni níjọ́ Sunday ó máa yẹ kí ni ó máa ṣá prápra ọjọ́ Sunday ó máa kọjá bìkíáfù àjọ máa wà ń bẹ̀ ní o àjọ máa ṣe ni àjọ máa fà á ẹ̀yìn Tósìn Oyètúnjí mo rí yín ẹ bá kí bàbá wa olùṣọ́ náà yẹ́sẹ̀. kẹ́yìn máa jẹ́ òun rántí gidigidi fún gbogbo olùsílọ́hún ọba torí náà ìtàn yìí kọ́ wa o gbogbo ohunkóhun tó bá ṣẹlẹ̀ ká máa dúpẹ́ fọlọ́run gidigidi. Ohunkóhun tó wù tó bá ń ṣẹlẹ̀ sí ọ máa dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run. Fọ́tò tí mo fẹ́ gbé lójú wòran yìí ó ṣọ́ọ̀kì mi bẹ́ẹ̀ náà ni mo mọ̀ pé ó máa ṣọ́ọ̀kì ẹ̀yin náà ṣùgbọ́n ìtàn kan la fẹ́ sọ ń pa ẹ̀ o ìtàn kan la fẹ́ kẹ́ ẹ jẹ ẹ̀jọ́mẹ́ǹtì ẹ̀ òun la fẹ́ sọ ń pa ẹ̀ kí ló fa fọ́tò yìí tán fi gbé bẹ́ẹ̀ nígbà fọ́tò yìí jáde kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ á gbé jáde fún yín abẹ́kẹ́ ẹ rí kẹ́ ẹ wò ó tẹ́ ẹ bá lè pè wọlé ẹ pè orí nọ́mbà tẹ́ ń wò yìí náà ní kẹ́ ẹ pè sí o 443-410-2427 fọ́tò ń rèé o ẹ wò ó nítorí fọ́tò yìí ó kọ nọ́mbà àwọn ẹjẹ́ ń gbé nọ́mbà àwọn sẹ́gbẹ̀ẹ́ kan kẹ́ ẹ lè ráàyè rí fọ́tò yìí dáadáa kẹ́ ẹ lè ráàyè wo fọ́tò yìí dáadáa ọmọ èèyàn bíi tèmi bíi tiẹ̀ lélẹ́yìí o ọmọ èèyàn bíi tèmi bíi tiẹ̀ lẹ́ ń wò yìí ìyẹn gan kọ́ lóhun tá a fẹ́ sọ lórí ètò ń bọ̀ ẹ jẹ́ ń gbé nọ́mbà ìkó ń bẹ̀ náà ká lè ráàyè wò ó n ò fẹ́ pa nọ́mbà àwọn rẹ́ ṣùgbọ́n mo fẹ́ kó yẹ pé tẹ́ ẹ bá fẹ́ pè wọlé náà ẹ lè pè sórí nọ́mbà àwọn náà ni mo kàn fẹ́ sún nọ́mbà àwọn kó omi tó wà so that ẹ lè pè sórí the same number yẹn náà ń bọ̀ ìṣẹ́jú kan ń bọ̀. tá a bá ṣe báyìí ẹ lè ráàyè rí nọ́mbà òun ẹ sì lè pè wọlé ó dà yẹn pé ibi tá a tún gbé sí òun gan ó yẹ ká tún gbé kó ń bẹ ó yẹ ká tún gbé sẹ́gbẹ̀ẹ́ mi níbi tí ẹ ti lè rí ààyè wo àwòrán ẹ já wò báyìí torí afẹ́kẹ́ ẹ pè wọlé ni o afẹ́kẹ́ ẹ pè wọlé ohun tá à ń wò lórí ìwòran yìí fọ́tò kan tá sẹ́ndì sí wa ni o ẹjẹ́ ẹni tó yóò kọ tí ń bẹ́ ń sàlẹ̀ yìí náà kúrò ń bẹ́ẹ̀ kẹ́ ẹ lè ráàyè wò dáadáa kẹ́ ẹ lè rí nǹkan tí mò ń sọ fọ́tò tẹ́ ń wò yìí ẹ má jọ yà yín lẹ́nu o ẹ má jọ ṣe kàyéfì fẹ́yìn ẹ jẹ́ ń gbé nọ́mbà yẹn sí àyín tó bá wà níbí báyìí ẹ lè rí nọ́mbà ń wò
ẹ lè pè wá sórí ẹ̀ náà. Àwòrán tá à ń wò yìí arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Kevin Carter òun lóore ya fọ́tò yìí o. Wọ́n ní fọ́tò yìí káàkiri àgbáláyé náà ti gbé fọ́tò yìí káàkiri. Kí ló ṣẹlẹ̀? Tẹ́ ẹ bá wo ẹ̀yìn, ẹyẹ kan wà tá à ń pè ní igún vulture. Ó wà lẹ́yìn ńbẹ̀hún. Ó ń dúró kí ọmọdébìnrin tó wà ńlẹ̀ yìí ní Sudan. Ó ń dúró kó kú kórè ìjòkú rẹ̀ ní o. Ó ń dúró kórè ìjòkú ẹ̀. Kí ló ṣẹlẹ̀ ní Sudan gbà ń? Ìyàn mú ogun ṣẹlẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kú. Photographer yìí tá a pè ní Kevin Carter ó wá travel lọ sórílẹ̀-èdè Sudan o. Ó wá rèé ya fọ́tò yìí. Nígbà tó ya fọ́tò yìí ó pò ń bẹ́ẹ̀ ó wá post ẹ̀ káàkiri. Ó wá gba ẹ̀bùn kan tí wọ́n ń pè ní the Pulitzer Prize náà ń pè ẹ̀bùn tó gbà. Ẹ̀bùn yìí ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé arákùnrin yìí ó gba ẹ̀bùn tó le kókókókókókókó. Ó gba ẹ̀bùn yìí ọ̀rọ̀ ẹ̀bùn kọ́ la fẹ́ sọ o. Ọ̀pọ̀ nù yín sọ pé ṣẹ́bùn la fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀bùn kọ́ o. Ẹ̀bùn kọ́ la fẹ́ sọ. Mo ní arákùnrin yìí tó ń pè ní Kevin ńgbà tó lọ sórílẹ̀-èdè Sudan. Ó wá rí ọmọdébìnrin yìí tí ò lágbára, kò sóúnjẹ, kò lókun, kò ní nǹkan kan tó lè ṣe. Ó wá bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò ẹ̀. Tẹ́ ẹ bá rí ẹ rí pé igún vulture ó wà lẹ́yìn. Ó fẹ́rẹ̀ pa ọmọ yìí jẹ. Ó ń dúró kọ́mọ yìí ó kú kó lè jòkú ẹ̀. Arákùnrin yìí sì ya fọ́tò yìí. Ó ya fọ́tò yìí ó gbé sójú wòran. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé ìwọ ló ya fọ́tò báyìí. Ó dáa, ó ṣe gbá, ó ṣàwo, ó yẹ kòkó bàbá àsásùn. Ryan Sheriff mo rí yín o, mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ kú àbọ̀. Abéṣo mo rẹ́yìn náà o, mo rẹ́yìn náà. Aṣọwọ́ sẹ́yìn o. Mo ní arákùnrin Kevin Carter yìí ńgbà tó ya fọ́tò yìí. Ọdún tá à ń sọ yìí o, ìgbà tí ìyàn ń ṣẹlẹ̀ ní Sudan ni o, ní 1993 ló ya fọ́tò yìí ńgbà tí ìyàn ń ṣẹlẹ̀ ní Sudan. Ó bá ya fọ́tò yìí, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní yìn pé ó lọ sí Sudan, orí ọmọ yìí ya fọ́tò. Ẹ wò bí ẹyẹ bẹ́ẹ̀ fẹ́ jòkú èèyàn, ọmọ èèyàn, ẹyẹ bẹ́ẹ̀ jẹ́ orílẹ̀-èdè Sudan. Ẹ̀mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bú àwọn èèyàn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe lóríṣiríṣi. Wọ́n wá fún arákùnrin photographer yìí, wọ́n fún ní àwọ́ọ̀dù kan pé tó o tiẹ̀ lè lọ sójú ogun ńbẹ̀, tó o lè lọ síbi tí ìyàn ti ń jà ńbẹ̀, tó o rí fọ́tò ìyà, tó o gbé fáwọn aráyé kan rí. Wọ́n fún ní àwọ́ọ̀dù. Ṣùgbọ́n ibi tá à ń lọ rèé o. Nígbà tó pẹ́ díẹ̀, arákùnrin tá à ń pè ní Kevin yìí ó wá bẹ̀rẹ̀ sí ní wà depressed. Ẹ mọ̀ kí tá à ń pè ní depressed. Kéèyàn ó máa ronú àwọn èrònú burúkú tí ó wò pé kò sí àbáyọ mọ́. Ó ronú fóṣù 4. Lẹ́yìn oṣù 4, arákùnrin tí gbogbo àwọn èèyàn mọ̀ yìí ó mọ̀ para rẹ̀. Ó yà yín lẹ́nu. Ó para rẹ̀. Kí ló dé? Arákùnrin Kevin yìí o, lẹ́yìn ìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní celebrate ẹ̀, tani photographer gidi ni ọ́, tó gba àwọ́ọ̀dù lọ́tún, tó gba àwọ́ọ̀dù lósì. Oṣù 4 depression bá mú. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ nǹkan tó ń pè ní depression, kó bẹ̀rẹ̀ sí ní ronú àwọn èròkúrò tí ò yẹ kó rò, àwọn nǹkan tí ò yẹ kó rò, àwọn nǹkan pé bóun lé ayé ìṣerí, bóun kíní kan ṣe ṣe, bóun ní kíní kan, bóyá bẹ̀rẹ̀ sí ní ronú rèé o, ló bá para rẹ̀. Kí ló fà á? Arákùnrin ńgbà tó gbẹ̀bùn tán táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀,
ó wá lọ sórí tẹlifíṣàn ó lọ sórí rédíò wọ́n bẹ̀rẹ̀ sí ní interview ẹ̀ àwọn èèyàn ní you are a very good thing you are a very good thing you are a very good so you are kìnnìkan wọ́n yà yín ẹnìkan wá pè wọlé mo oníkẹ́yìn náà pè wọlé yìí bí mo oníkẹ́yìn náà pè wọlé yìí ẹnìkan wá pè wọlé ìdí rèé mo oníkẹ́yìn èèyàn pè wọlé o because ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́bi ń pa lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọn ò rí lé gbé o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọn ò róúnjẹ jẹ tí wọn ò ráṣọ wọ̀ má sọ pé àwọn ará Amẹ́ríkà ló ń fún láṣọ àwọn homeless ló ń fún láṣọ ìjọba ń tọ́jú wọn ìjọba Nàìjíríà ò tọ́jú anybody ìjọba Nàìjíríà ò tọ́jú any bagger ẹ mọ̀ wò pé kí ló ń bàbá ló ń tágbérù àwọn ìjáde gbérù kíní ìjáde ìdí rèé kí ló lè ṣe kí ni mo lè ṣe kí lára ọ̀tún lè ṣe kí lára òsì lè ṣe ó sì ń bọ̀ lórí ẹ̀ o ṣùgbọ́n nǹkan kan wà tá a dálẹ̀ tá a ń pè ní Babalonta Foundation Babalonta Foundation níbẹ̀ la ti ń bẹ̀rẹ̀ sí ní kówó jọ káṣọ jọ kó bàtà jọ kó àwọn nǹkan lílò jọ kówé jọ fún àwọn tá a mọ̀ pé wọn ò ní tán wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ má jẹ́ kí ìṣẹ́ àtìyà kó lu àwọn èèyàn pa ní Nàìjíríà o èyí tẹ́ ẹ bá ní ẹ̀yin ẹ pè kẹ́ ẹ fi ránṣẹ́ sí wa á gbà bẹ́ẹ̀ yìí ẹ bá ní ẹ pè kẹ́ ẹ fi ránṣẹ́ sí wa á gbà bẹ́ẹ̀ láti fún àwọn èèyàn yìí ibi táwọn yà kọ́ o ibi táwọn lọ kọ́nu o ẹ jẹ́ ẹ mọ̀ sọ̀tàn yín lọ náà ń bọ̀. mo ní arákùnrin yìí nígbà tẹ́nìkan wá pè wọlé lórí ètò níbi tán ti ń yin pé ẹ lọ sí Sudan ẹ ya fọ́tò yẹn ẹ̀yẹ kìnnìkan ẹnìkan ọ̀nà ẹ̀ wá yàtọ̀ ó wá ní kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ ya fọ́tò yìí tán kí ló ṣẹlẹ̀ Mr. Kevin arákùnrin Kevin kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ ya fọ́tò yìí tán ó wá ní n ò wá mọ ohun tó ṣẹlẹ̀ o torí wípé fúláìtì mi wákàtí kan ló kù sígbà tí mo ya fọ́tò yìí wákàtí kan ló kù so mo ní láti tètè sáré kúrò ńbẹ̀ kí n lọ mú fúláìtì mi kí n má bàa léètì aeropílẹ̀nì tí ó gbé ń padà ọ̀rọ̀ tó sọnù o lẹ́nìkan wá dá lóhùn ẹ tó bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ẹni wá dá lóhùn pé èmi o mo fi sí ọ I put it to you pé igúnnugún méjì ló wà ńbẹ̀ lọ́jọ́ tá à ń sọ yìí ìwọ máa ń photographer yìí igúnnugún méjì ló wà ńbẹ̀ o ṣùgbọ́n ohun táwa ń rí nílé táyìn náà ń wò lójú wòran ni pé igúnnugún kan ṣùgbọ́n igúnnugún méjì ni ó ní igúnnugún àkọ́kọ́ ni igúnnugún tó wà lẹ́yìn tó ń dúró de ọmọbìnrin tó fẹ́ pa jẹ igúnnugún kejì ni ìwọ tó gbé kámẹ́rà yìí dání torí pé ó yẹ kó o ṣe nǹkan kan fún arábìnrin yìí ńgbà tó rí bí fúláìtì ẹ ti ẹ̀kú wákàtí kan gbé kó o bẹ́ẹ̀ kó o gbé dáàrin ìgboro kó o sanwó kó o wọ́ oúnjẹ fún ṣùgbọ́n bó ṣe fi lẹ́hùn bó ṣe lọ́hùn igún yẹn ó pàjẹ ìwọ náà ló tún fún gún yẹn láàyè láti pàjẹ ẹ wò ẹ mọ̀jẹ̀ àtànra wa ọ̀rọ̀ tí Kevin gbọ́ rèé o Kevin gbọ́ ọ̀rọ̀ yìí láti orí ètò yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní ohun tí à ń pè ní depression ìgbà nínú ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ pé irú mistake wo ló ń ṣe lóòótọ́ kí ló máa kọ́sì òun òyìnbó lòun tóun bá gbé ọmọ yìí tóun ti ẹ̀gbẹ́ dé airport tóun ní ẹgbà ẹ bá ń fún lóúnjẹ owó tóun ń dẹ̀ ní lọ́wọ́ tó sì lè tọ́jú ọmọ yìí fún bí oṣù mélòó kan wà ń bẹ̀ ẹ bá òun fún lóúnjẹ òun ó padà wá òun ó tún wá wò ó pé ẹ wò ó ibi tó ti bẹ̀rẹ̀ sí ní depression rèé o ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní depression náà ló mú tó fi rèé para rẹ̀ àwọn òwò afẹ́kẹ́yìn ó ní depression èmi gan ọ̀fẹ́ ní depression ẹ̀yin tẹ́ ń wò mí wọn ọ̀fẹ́ kẹ́ ní depression ìdí rèé tá a ṣe ń pariwo Babalonta Foundation Babalonta Foundation Babalonta Foundation ṣe pé torí ká lè gbowó lọ́wọ́ àwọn èèyàn o ẹ wò ó
tẹ́ ẹ bá rẹ́ni tẹ́bi ń pa lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ rò pé ó yẹ kó nílò ìrànlọ́wọ́ tó yẹ pé ó jẹ́ lóòótọ́ ẹ jẹ́ ká mọ̀. Ẹ̀yin tẹ́ ẹ sì lówó lọ́wọ́ tẹ́ ẹ nímọ̀ lẹ́ẹ̀kan dáadáa tẹ́ ẹ fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n tẹ́yìn go mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbé lọ ẹ̀yin ẹ pè wá. Ẹ wo nọ́mbà tẹ́ lè pè wá sí rèé o, nọ́mbà yẹn ò yí padà, nọ́mbà yẹn lẹ lè pè wá sí. Ẹ pè wá sí nọ́mbà yẹn, ẹ jẹ́ ń dá kínní padà sí ibi tó yẹ kó wà tẹ́lẹ̀ náà ń bọ̀. Ẹ pè wá sórí nọ́mbà yẹn, tẹ́ bá pè wá síbẹ̀ a ó gbé a bá yín sọ̀rọ̀. Ẹ lè send WhatsApp. Ẹ wò ìwọ̀nba nǹkan tá a lè ṣe nù fúnra ara wa. Ìwọ̀nba nǹkan tá a lè ṣe nù àbí tẹ́ bá wò pé kí ló pa Kevin ìrònú ni. Onífádé Adémọ́lá mo rí yín o, ẹ kú àbọ̀. Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ ṣeun, wọ́n ní wọ́n pàtẹ́wọ́ àdúpẹ́. Jamiu Nureive mo rí yín o, ẹ kú àbọ̀. Paul Adésínà mo kẹ́yìn náà. Muazu Ahmed bó ni ẹ kú àbọ̀ sórí ètò wa. Ẹ kú àbọ̀. Ó ní ohun tá a lè ṣe ni pé ẹ jẹ́ ká gbìyànjú ká ran àwọn èèyàn wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe ń wo fọ́tò arábìnrin yìí tí gúnugún fẹ́rẹ̀ pàjẹ́ kì í ṣe nǹkan tó dáa. Arákùnrin tó sì wá ya fọ́tò náà tó fi lẹ̀ bẹ́ẹ̀ tí ò mọ ohun tó ṣẹlẹ̀ sí lẹ́yìn kò dáa. Kí wọ́n dà wá ń sọ ni pé tá a bá rírú àwọn èèyàn bẹ́ẹ̀ àrírú àwọn èèyàn tán ní àǹfààní bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ̀yin kàn sí wa lórí nọ́mbà tẹ́ ń wò yẹn. Nọ́mbà tẹ́ ń wò yìí 443-760-8578. Ẹ kàn sí wa, ẹ jẹ́ àmọ́ location ẹ jẹ́ àmọ́ bóyá jẹ́ á ràn àwọn èèyàn wa lọ, wọ́n á lọ béèrè lóòótọ́ pé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. Ìtọ́lọ̀ bá fún wa láti ṣe á ṣe o. Ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa eléyìí tẹ́ bá lè ṣe ń bẹ̀ ẹ bá wa ṣe. Bóyá aṣọ lẹ́yìn fi ránṣẹ́ sí wa ni ẹ jẹ́ àmọ́, bóyá owó ni ẹ jẹ́ àmọ́, bóyá oúnjẹ ni ẹ jẹ́ àmọ́. Nàìjíríà la fẹ́ fèsì báyìí náà o, ká tó fèsì àwọn other African country tó kù. Àwọn ará Amẹ́ríkà ìjọba tọ́jú àwọn homeless tó wà l'Amẹ́ríkà, ìjọba fún wọn lówó, wọ́n fún wọn lóúnjẹ. Ẹ kọ́kọ́ jẹ́ àfèsì àwọn tiwa náà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó jẹ́ èèyàn gidi o ṣùgbọ́n tó yẹ pé ìṣẹ́ kò jẹ́ kán lè jẹ́ ẹni tí tó yẹ kán jẹ́. Ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú. Àbí nínú Bíbélì gan-an àwọn pásítọ̀ nígbà táwọn kan lọ ọ̀run Jésù sọ bẹ́ẹ̀ ó nígbà bá dọ̀run ó lé yín padà. Màá ní ẹ kú òun wájú mi ẹ̀yin ó ń ṣẹ̀ṣẹ̀. Wọ́n ní wọ́n wá wípé bàbá kí ló dé à ń yí òkú ní orúkọ rẹ̀ akọ́jọ́ọ̀sì nípa orúkọ rẹ̀ táà ń ṣe kùrùsẹ́ẹ̀dì táà ń pe àwọn èèyàn wá sọ́run nítorí orúkọ rẹ̀ ẹgbẹ́ gbogbo ẹnu yín sọ̀hún. Nígbà tí ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, nígbà tó fún gbẹ mí ẹ̀ fún mi lómi, ìgbà tó tútù mú mi ẹ̀ fún mi láṣọ, ìgbà tí ìrìnléwọ̀ ẹ̀ fún mi lé. Wọ́n wá ní bàbá bó ló ti jẹ́ ńgbò la rí ọ tá à fún ọ lé, ńgbò lè bí ń pọ́ tá à fún ọ lóúnjẹ, ń gbòwó ló wà ń hò tá à fún ọ láṣọ. Ó ní wá náwó sí wọn pé ńgbà tẹ́ ẹ ti ṣe fún àwọn kan lára àwọn èèyàn yìí, ẹ ráwọn èèyàn tẹ́bi ń pa ẹ̀ fún wọn lóúnjẹ, ẹ ráwọn èèyàn tán nílé láti lò ẹ̀ fún wọn lé, ẹ ráwọn èèyàn tán ní aṣọ láti wọ̀ ẹ̀ fún wọn láṣọ. Ẹ wá wò pé èmi lẹ́fẹ̀ẹ́ ṣe fún sìstẹ́ẹ̀lì ṣé báwọn yìí oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ní ẹ kúrò níwájú mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ẹ má jẹ́ kí gbogbo ọdún oníṣẹ́ ẹ̀ṣẹ̀ o. Ànídìí àti di pásítọ̀ kó tó di pé a ṣèrànlọ́wọ́. Ànídìí àti lówó bíi Fọláwíyọ́, ànídìí àti lówó bíi Ọkọ́yà, ànídìí àti lówó bíi Dangote. Ìwọ̀nba tó o bá ní £1 lóní ni sẹ́ǹdì ẹ̀ ó ní nǹkan tó máa ṣe. £10 lóní ni sẹ́ǹdì ẹ̀ tàbá tún pa ànádà £10 pọ̀ mọ́ ẹnìkan mọ̀ fi yún jẹ fùfú. Kí ẹ pé bí nǹkan yẹn sọ èyí bá yẹn sọ yìí pé nǹkan bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ difficult ní Nàìjíríà ṣùgbọ́n àwọn èèyàn ò rí wọn rí kíní yìí. Ẹ ń bá rí £100 yóò mọ̀ jẹ fùfú ó lè mọ̀ jẹran sí yóò gbé ẹ̀mí ẹ̀ là. Àgbàmọ́lọ Nàìjíríà morí kan tó lójú títì géńdékùnrin very handsome. Èmi jẹ́ ẹ̀kọ́ rò pé wèrè ni ló bẹ̀rẹ̀ sí ní ṣàìmọ̀ àwọn ìdọ̀tí tó máa ń kó lójú títì lọ́nà ẹlẹ́ẹ̀lẹ́ lọ sí pólì nǹkan àlọ́ àṣàmáwò pé kí ló ṣẹlẹ̀ ṣé wèrè lélẹ̀ nígbà ẹ̀ wá wò dáadáa pé bóyá ń ṣe ó ní mọ́tò ń yà ó ráwọn èèyàn ó ń kí ó rí wọ́n ní ilé ìhòòyà wèrè o mo wá pè é mo ní ọkú ẹ wá ó sì tẹ̀lé ó sì wá bá mi kí ló dé kí lẹ̀ ń wá kiri ní kíní ó ní àwọn òró ń jẹjẹ ní ìlú ń wá nǹkan tó ń jẹjẹ ẹkún dẹ̀ gbọ̀n mí ọmọ Nàìjíríà ọmọ tán bí mọ́ye bí wọ̀ náà níbi ẹ̀ làwọn kan ti ná 10 million nínú hòtẹ́ẹ̀lì lọ́jọ́ ọjọ́ kan ibi tó lẹ̀dẹ̀ Nàìjíríà ṣe nìyẹn. Ẹ jẹ́ káwa ṣe ìwọ̀nba tá a bá lè ṣe o, ẹ jẹ́ gbìyànjú ìta bá lè gbà
bó jẹ́ 10,000 lórí ni, bó jẹ́ 1,000 ni, bó jẹ́ 500 ni, bó jẹ́ 100 ni. Ẹ̀yin wo nọ́mbà tó wà lórí ìwòran yìí o. Ẹ tẹ́ẹ̀sì sí wa. Tẹ́ ẹ bá pè báyìí inú stúdíò la wà, ó lè má wọlé. Ìgbàkígbà tẹ́yin bá ń wo nọ́mbà yìí, ẹ tẹ́ẹ̀sì ẹ̀ lórí WhatsApp ibikíbi tẹ́ bá wà. Bó jẹ́ Amẹ́ríkà ni, Germany ni, Philippines ni, Nàìjíríà ni, South Africa ni, ibikíbi tẹ́ bá wà, ẹ̀yin ẹ tẹ́ẹ̀sì. Orúkọ mi lágbájá. Mo fẹ́ ran Babalonta Foundation lọ́wọ́. Mo fẹ́ fi kìíní ṣe. Á dẹ̀ wá sórí ètò. A wá sọ pé iye báyìí la rí gbà o lórí ẹgbẹ́. Tá a fẹ́ ká dárúkọ yín á da, tá a fẹ́ ká dárúkọ yín à ní da. Àwa náà gbìyànjú ìta lè ṣe o. Ṣùgbọ́n àwo pé àwa nìkan ò lè ṣe. A ní ìdìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn kẹ́ ẹ ràn wá lọ́wọ́. Easter ń bọ̀ báyìí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ráṣọ tí wọ́n máa rà fọ́mọ wọn. Wọ́n lóúnjẹ táyà bí lè jẹ. Wọ́n ní ilé ẹlòmíì ò tiẹ̀ nílé tó máa gbé. Ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú láti ran àwọn èèyàn lọ́wọ́. Ẹ̀yin ẹ text pẹ̀lú mi lórí nọ́mbà yìí. Tẹ́ ẹ bá pè báyìí a lè mọ̀ gbé. Tá a bá gbé tó bá wọ voice message ẹ fi voice message sílẹ̀. Ṣùgbọ́n ohun tó ṣe jù ni pé ẹ̀yin ẹ chat pẹ̀lú wa lórí WhatsApp ó máa wọlé. A ó rí lórí WhatsApp ó dẹ̀ jẹ́ message ní a rí. Ẹ forúkọ yín síbẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ location, ẹ jẹ́ ká mọ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Nǹkan tá a mú wá lónìí nìyẹn. Kọ́lọ̀ ó máa ràn wá lọ́wọ́, kí bàbá ó máa ràn wá lọ́wọ́. A sáré wọ yàrá àkéde. Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o, òun náà lẹ́nìkejì rẹ̀ kó o tọ́jú rẹ̀, ọ̀rọ̀ Bíbélì ló sọ bẹ́ẹ̀. Olúọmọ Mayokod mo rí yín o, ẹ ṣeun, ẹ kú àbọ̀. Paul Adésínà mo rẹ́yìn náà, ṣàlàáfíà lẹ́wà. Wẹ́lí kọ́ọ̀mù. Ẹ wo ẹ dákun ẹ jẹ́ sáré wọ yàrá àkéde torí pé àrí kan mi ìnámówó. A gbìyànjú pé ká tiẹ̀ náà lè rí ọtí àríná ẹjẹ́ sáré wọ yàrá kéde ká ṣe ní rámpórópó bẹ́ẹ̀ ká ṣe kókó ló bá wọn. Arákùnrin bó ló wà bọ́ọ̀tà arákùnrin ṣẹ́wọ́ ń yá. Ẹ ṣeun o. A tún padà sórí ẹ̀ láìpẹ́ láì jìnnà. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n akán sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ ni o, ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ ẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí. Dayo Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 7 alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayo Agboola ní Dayo Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣí ẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n akán sí i. Sọ́wọ́nyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 60858. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pave way for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́, mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program. Àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayo Agboola Radio TV. Time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayo Agboola Radio TV. Agogo
5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. ọ̀pọ̀ ló lẹ́bù tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alágbàbọ̀rọ̀ gidi yungbanyungba ẹ gbà bẹ́ẹ̀. ẹ̀bùn mi máa lànà fún mi ẹ̀bùn mi máa lànà fún mi. gbogbo yín pátá ẹ kú ìyànjú 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 adéyànjú wà ládé àmì ọlọ́run adéyànjú wà ládé o. ọlọ́run adéyànjú wà ládé o. adéyànjú wà ládé o. bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ irú wọn là á kí pọ́kú ìyànjú nítorí ọwọ́ alápọ̀nlá ó mú sanra. òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan ọlọ́run ọba ni kó déyànjú wa ládé ní gbogbo ọjọ́ àlàmísì Thursday ní agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìbíyẹmí ọmọ òrówọlé AIJ lórí ètò yín ètò wa ẹ kú ìyànjú ètò tí gbogbo ayé ń gbóríyìn fún lórí Dayo Agboola rédíò TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. ọlọ́run adéyànjú wà ládé o. adéyànjú wà ládé o. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ni lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ kájọ mọ́ gbọ́ Dayo Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lémi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó kárí tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrè 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 ọláìdédé. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayo Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayo Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085
7 ní sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayo Agboola rédíò TV sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́. ṣọwọ́ yálẹ̀tò tó ń datẹ́gùn láàmú ṣọwọ́ yálẹ̀tò tẹ́ ti ń gbọ́ látàárọ̀ orí ètò ṣọwọ́ náà lẹ́wà o Dayo Agboola rédíò TV ibẹ̀lẹ̀ ti ń gbọ́ wa Baltimore la fi kalẹ̀ sí nípínlẹ̀ tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà Babalonta Digital Studio láti bring life to the world ibẹ̀lẹ̀ ti ń gbọ́ wa káàkiri ẹ ṣeun ẹ̀yin tẹ́ join wa lórí Instagram page wa Samis Agboola àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ join wa lórí àwọn pages yìí ní Facebook Samis Dayo Agboola Babalonta Dayo Agbomedia Diamond àti Dayo Agboola Radio TV ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń wà lórí YouTube náà lórí Babalonta TV lórí Dayo Agboola TV ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín thank God ẹ tẹ́ dẹ̀ ń gbọ́ wa lórí radio station wa náà Dayo Agboola Radio ẹ ṣeun àdúpẹ́ bó ẹ bá ṣe ń wọlé yẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kẹ́tún lè bá wa péjọ kẹ́tún bá wa péjọ màmá wípé ẹ ń bá bóre ọ̀fẹ́ ńkọ́ o ó bá dùà ẹ bá bómi ìṣẹ́wọ́ ńkọ́ yẹn náà bó ń jẹ ìtẹ́ ẹ báyìí náà ààrẹ náà ni mo rí yín o Fẹ́mi Emmanuel mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ ṣeun Stephen Ọláyínká mo rẹ́yìn náà ẹ ṣeun ẹ kú àbọ̀ Ọlásùnkànmí àríyíbí àwòmọ̀ká spicy bó o ní ẹ kú àbọ̀ Olúwabùsọ́lá Saheed sówẹ̀mí mọ́ mo kí yín o gbogbo yín mo kí ẹ kú àbọ̀ ẹ wò oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o ẹni tó jẹun tí ò ṣọwọ́ náà ó ṣeun ẹ má gbàgbé o mo ní Babalonta Foundation a ti fi lọ́lẹ̀ a máa ṣe lọ́ńchì ẹ̀ láìpẹ́ àwọn ohunkóhun tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe fáwọn èèyàn ẹ wòrú píkítọ̀ tá a fi ẹ̀yìn lẹ́ẹ̀kan yẹn ọmọdébìnrin kan tó yẹ pé ó ṣe tán àti kú tí igun fẹ́ lọ jẹ rẹ̀ tó bá ti kú tán torí igun náà ló ń jẹjẹ ọmọ yẹn ò ló ń jẹjẹ ló ṣe fẹ́ kú igun náà rẹ́díò náà láti jẹ photographer tó wá lọ yà á tó yẹ pọ́yìnbó tó lówó lọ́wọ́ ìtò yẹ kó fi rescue ọmọ yìí kó gbé bó tiẹ̀ máa gbé débi tó ti máa róúnjẹ fún tó máa ṣe ó ní flight òun kú wákàtí kan ó sá kúrò ńbẹ̀ ẹnìkan wá fi sí hàn pé igun nìwọ náà o you are another vulture pé igun méjì ló wà ńbẹ̀ igun lòun náà nǹkan lárákùnrin ṣe rèé tó fi ronú àárín oṣù mẹ́rin tó ronú yẹn ó sì lọ parẹ́ owó tó ní gbogbo nǹkan tó ní ó wá waste ẹ dákun àwọn ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fáwọn èèyàn wa ẹ jẹ́ ká mọ̀ ẹ pè wá lórí nọ́mbà tẹ́ ń wò yìí tẹ́ bá pè wá tá a bá gbé ẹ fi voice message yìí lẹ̀ tẹ́ bá rí pé bóyá ẹ fi voice message yìí lẹ̀ àti ìdáyín lóhùn ẹ̀yin ẹ text wa lórí message àbí kẹ́ ẹ WhatsApp wa a máa get across sí yín ẹ ṣeun ẹ bá ran àwọn èèyàn wa lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà kọ́ fẹ́ fèsì báyìí ká fèsì orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tá a bá lè ṣe ní Nàìjíríà after yẹn a bọ̀ sí other part of the country a lè ṣe gbogbo ẹ̀ tán bàbá ṣe ń ṣe àwọn ẹlòmíràn ló ṣe tiwọn ṣùgbọ́n ẹ jẹ́ káwa ṣe ìtọ́wọ́ ẹ̀ dábàá lè ṣe Ọlọ́run ló ń fi léyìí rán mi sí yín o ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí nìyẹn it is ọ̀rọ̀ mímọ́ from the orí ìtẹ́ oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o ẹ ṣeun o àdúpẹ́ ojú tẹ́ fi wò mí yẹn ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di àwọn lámọ̀ wá o ẹ̀yin lámọ̀ bá ire ayọ̀ tó máa bá wa lójoojúmọ́ Demi Sax àbúrò mi ó yá èwo lórí fún wa olórin kan tó fẹ́ ju òde fún wa ẹ gbà. Demola saxophone rèé bàbá àbẹ́jì Demi Sax absolute praise ló pelé yìí ìyìn pọ́npẹ́lẹ́ bóyá.